ọlá mi ló fẹ́ jẹ lọ́sàn yìí tí ó bá ń ṣe tèmi báyìí ò lè rí gàrí yìí mo sọ fún pé kò ń jẹ gbogbo àwẹ̀ lèèyàn máa ń bọ́ ọmọ ọjọ́ gbà ọmọ fẹ́ bí panú. inú ti ń ta mí gan ṣá. ṣé o mọ̀ pé àwẹ̀ náà tíìkì àwẹ̀ tíìkì tí inú bá ń ta yín kí ni ká ṣe sí ẹ mú kí ni wá ṣe jájà sí gàrí. ẹ ti dà lóòtú ẹ. a fẹ́ gba àwọn àdúrà kan báyìí. a fẹ́ gba àwọn àdúrà kan. ẹ ra tẹ́sí. Bàbá mi máa fẹ́ gba àdúrà àbáyọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni sà. Fádà náà ogun mọ́ tì. Bẹ́ẹ̀ ni sà. Òrógùn bọ́ dẹ̀bì tí a yà tí. Bẹ́ẹ̀ ni sà, olú tó fara gbọ́ta sà. Ó ṣí Ọlọ́run mi ọba tó káyàn àjẹkẹ́ yọ̀kan. Láì gba ṣíṣì lọ́wọ́ rẹ̀ sà. In fact sà, kò gba tọ́wọ́ kọ́bọ̀ sà. Ó mọ̀ ṣí Ọlọ́run mi ọba tó kọ́ pẹ̀tẹ́ ṣì fárọ̀. Ìmájì sà ẹlẹ́sẹ̀ méjì kọ́ bó ń gálò ti sà. A fẹ́ mu gàrí bá Ọlọ́run mi má jẹ́ kó gbòdì lára wa. Gbogbo agbára tó bá mú kí gàrí gbòdì, Ọlọ́run jẹ́ kó gbòdì lára wa. Àmín sà. Ẹ̀dá ló wá ní kí gàrí gbòdì tó gbòdì, Ọlọ́run mi gbòdì lára ẹni bẹ́ẹ̀. Ayọ̀yẹ́gun ìyàwó mi ò ní gbà kẹ́ mú gàrí àbí ṣé kó mú bẹ́ẹ̀. Ìwọ gan ojú ẹ̀ ló máa bá mi mú rẹ̀. Ṣé mo tẹ máa ṣe fún mi ṣe tẹ́tẹ́ tá a fẹ́ gbé yẹn ẹ lọ gbé tẹ́tẹ́ yẹn tẹ́ bá ti jẹ àwa fi gbá tẹ́tẹ́ àwa fi mu. ẹnu mi ò ní kàn lára gàrí. kò lè kàn bẹ́ẹ̀ ìyàwó mi ò ní gbà. ẹ lọ lọ dé orí mi là ń pa yín. ẹ lọ gbé tẹ́tẹ́ ó máa gbà mú yín jáde ní. ẹ má gbé gbogbo orí mi là ń pa yín. wọ́n ní ká gbé gbogbo. ó ṣẹlẹ̀ rákàràkà Kasala rákàràkà ló ń ṣẹlẹ̀ o Kasala. ṣé o ń jà ní dọ́ọ̀bù gàrí yẹn pẹ̀lú slow-mo díẹ̀ ó ti zẹ̀ bẹ́ẹ̀ ni. nọ́mbà yín títí sí ẹ̀gbẹ́ àṣẹ́dì gàrí lẹ́wọ̀n àtẹ̀ ń mú gàrí mo dẹ̀ pé yín lánàá ní kí n send owó pé àbúrò mi tó ń fagbó tó ń jà kiri àdúgbò táyé ẹ̀ ti fẹ́ bàjẹ́ sí mi lọ́rùn kẹ́ bá mi fàdúrà ràn lọ́wọ́ pásítọ̀ ẹ̀dẹ̀ ní ká wàánú àwẹ̀ lẹ́nu. ẹ̀gbọ́n mi máa kó lọ fà pásítọ̀ tó fẹ́ bèèrè lọ́wọ́ yín gangan ni pé àwọn ẹ̀tẹ̀sí pé wọ́n gbà fẹ́mi ẹ̀ ṣáàpọ̀ spawn ẹ̀ ni. ẹ̀yin lẹ ṣẹ́ǹdì owó ṣí mi. pásítọ̀ ṣe fẹ́ pẹ́ mọ́ ni. ẹ̀yin lẹ ṣẹ́ǹdì owó ṣí mi. ẹgbẹ́ mi mo pè yín tẹ́ni kí n send owó sí yín pásítọ̀. ó pé a fẹ́ gba àwẹ̀ lé ìgbà tẹ́ ti ṣẹ́ǹdì owó ṣí mi kí ló dé tẹ̀yìn ò pè mí. kí n tún máa rán yín létí wọ́n pè yẹn gbé kọ́ọ̀lù ni. ìgbà tẹ́ ṣẹ́ǹdì owó ṣí mi yẹn fóònù mi yẹn gbé wọn ni wàbí kí ló ń ṣe fóònù yẹn lẹ́kọ̀ọ́ náà. Fóònù yẹn kú ni. ó kè ṣe ló kú ni. ó kú ni fóònù yẹn kú ni. ó ṣe bẹ́ẹ̀ ṣe ṣẹ́ǹdì owó tán lówó ni fóònù yẹn kú. alátìnìkan ni mo fi rí láàárọ̀ bí mo ṣe jí ìyàwó bí ẹ sọ fún mi pé ká lọ jẹ gàrí pé ká tẹ̀ tú. ẹ̀dẹ̀ ní káwọn ọdún àánú àwọ̀. gàrí ìwàwẹ̀ jẹ́ òkú ní ṣúgà òkú ní ẹ̀wò. kò sátánú ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ fọ abalẹ̀ pásítọ̀ Kasala àbí kí ló máa ń pè yín. ẹ ti pè pẹ̀lú ariwo dùn. ṣé ọmọ tó máa ṣẹlẹ̀ ní ìbàyìí sí ẹ bàbá Kasala kó bọ́ọ̀sì sínú láìfù yín ó jẹ́ kó gbà yẹn máa rí fọ́ọ̀ndì ẹ̀ á jẹ́ Àǹtí. ẹ bá rí fọ́ọ̀ndì owó yẹn níbi tá a wọ àyàbọ̀ lórí burúkú ni ẹ. Àǹtí ẹ squeeze me. ẹ bá ti wọnú ẹ̀sìn bọ́ọ̀sà tàbí àti ẹ bá ti tàbí lọ́wọ́ ṣe bá kùnà tẹ́jọ ṣe orúkọ náà lè rò pé èèyàn àti àjọ wà same level. Àǹtí èmi kọ́ mo gbowó. ó lọ́wọ́ lórí burúkú ni ẹ. àwọn ilé ìgarí náà mú máì kọ́ da fún sí wa lọ́rùn. ẹ̀ṣẹ́ ìmọ̀kàn tó ṣẹlẹ̀ ní wípé ẹ ní bínú ni àwẹ̀ yẹn á ti postpone ẹ̀ nígbà tí ẹ bí fóònù mi ò ṣe lọ yẹn láti postpone àwẹ̀ yẹn á postpone ẹ̀ níṣẹ́ mo tó ṣẹlẹ̀ ṣe rí gàrí ìyàwó mi ò ní lè fi gàrí ilẹ̀ o kò ní lè fi gàrí ilẹ̀. ẹ̀gbọ́n mi ṣe ìyẹn máa kọ́ wa ẹ̀dá olórí burúkú ni. lórí ìfọ̀nì ilé ọlọ́run wọn ń dáwó padà bí o wọn ń dá àlèdè padà o. ọjọ́ olórí burúkú ló pè yẹn gbé kọ́ ó dàbí olórí burúkú ni yín ókè ń gbowó sí àwọn fáwà ní story for the gods ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ owó tẹ gbà yẹn ìyá yín máa pọ̀ ọlọ́run ìyá yín máa pọ̀ kí ló ṣe bọ̀tọ̀ lọ́wọ́ ojú ọ̀sẹ̀ ẹ má pààrọ̀ sọ ọlọ́run yàn kí sẹ́ẹ̀rí kò ti jáde ṣọ́ọ̀tì tàdúrà kì í ṣàmì ẹ ti fẹ́ sọ gbogbo ẹ̀dùn ogun mọ́ mi lọ́wọ́ lè jù fowó yìí jáde. ẹ má kọ́ àwọn dàbí àfàdápakún tí kún lọ tààlà tún ṣe kí ni tààlà sọ ọ̀nù àmọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àbúgbà iná ṣe rí gbéríọ̀mù àwọn fi ṣe family sack àwọn èyí máa jọ mú lẹ́yìn ló ń bá wọn jẹ́ ẹ fi sílẹ̀ ẹ̀ máa wọ́n ṣíkì náà ti máa mú ga. Àǹtí ẹ lè mú gàrí. ẹ má gbé lọ àtúwọ̀ yìí dá. ṣé wọ́n ti wọ́n padà wá bí tí wọ́n pa yín méjì ṣé ní owó yẹn tí wọ́n padà wá bí kálọ̀ tí ò bá ti dùn gbàngbà
ó dà ó lè méjì máa bí gbàgbà. má ṣe bó ṣe tó. pásítọ̀ Kasala ó ṣàti ìdọ́pẹ́ o ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́ kí ló ń dòwó pásítọ̀ Kasala ó ṣàti ìdòwó. mú wàhálà tó kó mi sí. kí o bẹ́ẹ̀ ni yóò gba advice ló yẹ kí n máa tẹ̀lé. mo kọ sí wàhálà. gidi ni. alátẹnudẹ lẹ́yìn tó yẹ kẹ́ gbà fún mi. tó yẹ kẹ́ gbà tó yẹ kẹ́ múnú ẹ̀ tó yẹ kẹ́ múnú ẹ̀ alájẹbọ kọ. mi ò gbọ́dọ̀ mi lè ṣe dà kò ní kí pásítọ̀ Ṣẹ́gun ní kí máa mú gàrí àdéhùn ìrìn ibẹ̀ àwọn tó tún ní pọ́blẹ́mù gàrí wọ́n tún ní wọ́n gbé gàrí lọ gbogbo náà ni wọ́n o. sórí àǹtí yẹn lórí burúkú ni ogun ayé ò lè ṣe èmi kò mọ̀mọ́ níbi kan fún mi ló. èmi mọ̀ ogun ò lè ṣe. ìwọ rè ta ló fún mo mi. mọ̀ ni. láàrin èmi àti ẹ ò rí nǹkan kan. mo mọ̀ bí mi rí nǹkan kan bọ̀ tí wọ́n lè má sọ fún ọ. ṣé mo tó jẹlẹ̀ ìwà ìṣòrí mo kàn mí ò fẹ́ kébi pa ẹ̀rí. ṣé o mọ̀ pé owó yẹn owó dábìrà míìkì yẹn ó tó rẹ̀ jápa la o. ẹ jẹ́ ká tó tájẹ̀tì mi a máa mú tájẹ̀tì mi ni. ẹ jẹ́ ká tó wá tájẹ̀tì mi lọ. ọkọ mi èèyàn burúkú Thank you guys. I know you love the video. Thank you for watching. Please guys, subscribe to my YouTube channel. Ejo. Please and please watch, comment and share. Ejo, ẹ bá mi subscribe to this channel. Ẹ bá mi subscribe to it. Ejo, ẹ bá mi subscribe. I'm just begging you guys. Help me to subscribe on that YouTube channel. Please turn on the notification bell. And whenever I drop the video, you're gonna see immediately I do that. Please guys, help me to watch, share, comment. What's the year? Ẹ jẹ́ bá mi subscribe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run obìnrin yìí ni mi ò ṣàkọ́ mi ò lè gbéraga ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi tẹ bọ́tì yẹn báyìí ẹ bá mi tẹ lójú ẹ̀.